Ayébáyé ni àwọn kan ti ń ba ògo wa jẹ́, tó ń gba ògo tiwa tó ń gbé fáwọn ọmọ wọn, tó ń gba ògo wa tó ń gbé fáwọn aya wọn. Àmọ́ lọ́wọ́ tá a wà yìí ní 2019 Ọlọ́run ti bá wa ṣe. Ta ló ní PVC bí? Ta ló ní PVC bí jẹ́ ìrànwọ́ ẹ lókè? Ìwọ tó ní PVC ọwọ́ yín dà. Ẹ jẹ́ ká lọ́wọ́ yín o. Wọ́n ìdá ẹ jẹ́ ká lọ́wọ́ yín o. Ìwọ tó lè dìbò mọ́ lọ́wọ́ yín dà ẹ jẹ́ ká lọ́wọ́ yín o. Tó bá ṣe bẹ́ẹ̀ tẹ̀ ká fún ẹ jẹ́ ká fún ẹ jẹ́ ká fún ẹ jẹ́ ká wọlé ṣeré ìfọwọ́ bẹ́ẹ̀. Òun sáré gómìnà olórí ọ̀nà àdúrálé. Àdúrálé ni ẹ jẹ́ ká fún. Àdúrálé ni ẹ dìbò fún. Tó bá jẹ́ ká dìbò òun ló fẹ́ lọ́sẹ̀ ká fún. Òun ló fẹ́ lọ́sẹ̀ ká fún. Bóyá ẹ jẹ́ ká fún.